ẹni tí akéde akọ ọdún akúyèdùn nǹkan tó gbé akéde wá sórí ètò lọ́tẹ̀ yìí òun náà rọ Ṣẹ́gun Wáyà àti Zlatan ó ṣeé ṣe kẹ́ mọ òbí Ṣẹ́gun Wáyà ẹ bá mi táàgì wọn kí fídíò akéde dọ́dọ̀ wọn ṣe rí Yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n ní amúkú ẹ̀rọ ẹ̀wọ́ ó ní òkèlè ń wò ẹ̀ wò sàlẹ̀ ṣe rí mo rí fídíò bọ̀bọ̀ Ṣẹ́gun Wáyà ìlọ́tún ló sì nǹkan tó jẹ́ kí akéde sọ̀rọ̀ lórí ẹ̀ nìyẹn o mi ò sọ̀rọ̀ religion lọ́tẹ̀ yìí nítorí kọ́mẹ́ǹtì àwọn èèyàn ló jẹ́ kí akéde fẹ́ ṣe fídíò àwọn kan máa sọ àwọn kan sọ ní under comment pé Ṣẹ́gun Wáyà is lazy kò fẹ́ ṣiṣẹ́ why you looking up to Zlatan Zlatan ní life ti tiẹ̀ ìwọ náà lọ du life tiẹ̀ mo wá bú sẹ́rìn torí wọn ò nojú inú lọ́ fi ń comment kọ́ bẹ́ẹ̀ ẹ̀yin tí akéde mo mọ̀ pé nílàkàyè ẹ̀já jọ gbọ́rọ̀ yìí yẹ̀ wò rísì tí mo kọ́kọ́ fi pòwe wípé amúkú ọ̀nà ẹ̀rù ẹ̀wọ́ ó ní òkèlè ẹ̀wọ́ ẹ̀wù sàlẹ̀ rísì lélẹ̀ ṣe rí ó máa ń bí mi inú ó dẹ̀ máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀ gbà nígbà tí Ṣẹ́gun Wáyà kọ́kọ́ blow èmi ti mọ̀ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú nítorí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n já kọ́kọ́ wo nǹkan tọ́mọ yẹn fi blow gangan ní táìmù gbà yẹn ọmọ ọdún márùn wọ́n bèè lọ́wọ́ ẹ̀ pé kí ló fẹ́ ṣe lọ́jọ́ iwájú ó lóun fẹ́ máa ṣe yahoo yahoo òun fẹ́ máa cháchẹ́ nǹkan tó jẹ́ wípé àtẹni tó post yẹ àti ọmọ gan àti òbí ọmọ gan ó yẹ kó lọ sí rehabilitation center kó lọ máa tọ́jú òwe làákàyè kó lọ máa check ọpọlọ rí wọn ni torí nǹkan tọ́mọ ẹ sọ táìmù yẹn kò ń ṣe nǹkan tó jẹ́ kí wọ́n post sí àwùjọ but àwọn audience náà táìmù yẹn wọ́n gba ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ní gbọgbọ́ ọtí wọ́n tẹ́wọ́ gbà á mú wá lọ́rin lọ́dà comment section táwọn kan wá sọ wípé ọmọ yẹn ò ní respect pé ó ń lo ó fún Zlatan báwo lẹ èèyàn tó sọ wípé tóun bá dọjọ́ ọjọ́ ọ̀la òun máa ṣe yahoo yahoo expect kúrò èèyàn bẹ́ẹ̀ yẹn kò ní respect ṣe rí ní Nàìjíríà wa yìí nǹkan aburú ló tètè máa ń blow ṣe nǹkan aburú kò blow sọ̀rọ̀ dáadáa kó wà nínú yàrá ẹ̀ nǹkan yẹn kẹ̀ máa ń nípa lára fún wa ní Nàìjíríà lára ẹ̀ lélẹ̀ ṣe rí àwọn èèyàn mọ̀ wípé nǹkan tí Zlatan ìbílẹ̀ lọ bẹ̀rẹ̀ yẹn ó gbọ́dọ̀ parí ẹ̀ nítorí ọmọ Ṣẹ́gun Wáyà tí mo rí yẹn kò ní fi lọ́rùn sílẹ̀ ẹ ò mọ nǹkan tí Zlatan ṣe fún ọmọ yẹn ṣe rí àwọn kankan wà ẹlòmíì máa rò pé kọ́ bọ́ ọmọ yẹn kéré sùn ni nìkan ni child abuse nǹkan tí ọmọ yẹn tó ti gbé ọmọ yẹn fún tó ti lọ gbé ọmọ yẹn sí láìfù tọmọ yẹn ti yẹ expose sí at tender age ẹ wá expect wípé nǹkan tọmọ yẹn àfẹ́sọ̀ pé tọmọ yẹn tó máa ń wo fídíò yìí ó máa rí i pé ọ̀rọ̀ tí mò ń sọ gbogbo láìfù tó ti jẹ ó máa dàbí pé àlá ni tó dẹ̀ wá rí àwọn ayé yẹn jẹ mọ́ èèyàn tó ti wà pẹ̀lú Ọlámídé Bàdó before kó tó lè wà pẹ̀lú Ọlámídé Bàdó táwa mọ̀ ẹ̀yin ti mọ àwọn ayé tó máa ti gbé jẹ ní abẹ́lẹ̀ táwa gọ́sọ̀ ò ní rí ọmọ ọdún márùn-ún nítorí náà irú ọmọ yìí sìn ẹ lè fi sẹ́nu iṣẹ́ kó kọ́ṣẹ́ nítorí ó ti wà expose ju ọ̀gá ẹ̀ lọ. ọmọ tó ti ń sunú lọ́lọ́. tó ti ń sunú lọ́lọ́ àbíbá rẹ̀ yẹn sọ. láti 5 years. 35 years ó ti ń sun lọ́lọ́ I'm very sure ayé orí omi òun náà ti jẹ́ so ọ̀gá tó dẹ̀ fẹ́ conscience lẹ́yìn ìgbà tí Zlatan ti filẹ̀ ọ̀gá ò tí ì lọ sunú lọ́lọ́ ọ̀gá máa sọ pé òkè lọ bá mi lọ mú clipper wá bá mi lọ mú guide 1 wá guide 2 kò ní máa rò pé èmi tí mo ti bá Ọlámídé wà tẹ́lẹ̀ èmi Ṣẹ́gun Wáyà. èmi Ṣẹ́gun Wáyà ṣe rí àwọn kankan wà Nàìjíríà yà á ní láti kọ́kọ́ create mind wa náà ká carve mind wa tó jẹ́ wípé nǹkan tó bá lè impact life gbogbo wa ni ká máa tẹ̀ láti máa promo ẹ lè kò jọ mí lójú gbogbo bí ọmọ yẹn ṣe ń lo bí Ṣẹ́gun Wáyà ṣe ń lo fún Zlatan èèyàn tó lọ gbé ẹ̀pà sóko ikú ni kò mọ̀ wípé ikú máa jẹ̀pá ni ọmọ tó yẹ kó ṣé gbogbo nǹkan tọ́rọ mọ́ bá sọ ọmọ kékeré ọmọ ọdún márùn sọ pé òun fẹ́ ṣàṣẹ ṣé nǹkan yẹn tó yẹ kó tẹ̀ kọ́kọ́ promo in the first place ọmọ tó yẹ kó ránkò bí gbogbo iṣẹ́ ṣe pọ̀ tó ó sọ pé ó fẹ́ di pilot ó fẹ́ di engineer ọdún náà a mọ̀ pé Nàìjíríà náà ní títí ẹ̀ tó bá sọ pé ó fẹ́ di engineer gbogbo majority wọn ti di POS báyìí a mọ̀ pé Nàìjíríà máa ń kà fún career èèyàn but at that moment yẹn ọmọ kékeré tó bá sọ pé ó fẹ́ di yahoo ìsọ́sà pé ìgbà yẹn ẹlòmíà máa sọ wípé nǹkan tó trend in time yẹn ni ọmọ yẹn dẹ̀ sọ òun ló fi blow ṣé nígbà tí Anini àti Oyenusi tó ń jalè lọ́wọ́
kọ́ ọmọ kékeré kan wá bí kan kó jọ ọmọ ọdún márùn-ún kó wá sọ pé kó wá bèèrè lọ́wọ́ ẹ pé what do you want to become kó wá sọ pé I want to become like Anini. Ìyìn jẹ́ ẹ lè post irú fídíò bẹ́ẹ̀ bí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe rí sí Ṣẹ́gun Wáyà táìmù yẹn nìyẹn. Majority àwọn tó ń blame Ṣẹ́gun Wáyà àwọn gangan ló fa ibi tí Ṣẹ́gun Wáyà wà nítorí tó bá tẹ́wọ́ gba ọmọ yẹn tó yẹ pé bí Zlatan ṣe post video yẹn tó bẹ̀ sí ní bú Zlatan I'm very sure pé Zlatan máa delete video yẹn but kí ni Nàìjíríà ṣe wọ́n tẹ́wọ́ gbà á so ẹ lè blame Ṣẹ́gun Wáyà tó ń pariwo Zlatan torí Zlatan ti gbé lọ sí ọ̀hún ayé kankan tó jẹ́ wípé kò dẹ̀ra ayé yẹn jẹ mọ́ so kí Zlatan wá bẹ̀rẹ̀ ibi tó bá iṣẹ́ Ṣẹ́gun Wáyà dé kó wá continue láti bẹ̀ torí ẹni tí mò ń wo ìkó ẹ̀rí láti ṣiṣẹ́ mọ́ àwọn nǹkan tó ti expose sí ṣe rí akéde òkò ní dédé sọ̀rọ̀ lóòótọ́ ilé máa sọ̀rọ̀ yẹn but èmi máa lọ wọ́ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ ni èmi máa kọ́ gbọ́rọ̀ láti bẹ̀rẹ̀ báwo lọ̀rọ̀ ẹ ṣe ń bọ̀ wá kò pé ṣe ni ọ̀rọ̀ máa dé agbede méjì tí máa kọ̀ ṣọ́ ẹni sí ṣùtù ó tì ẹ wo Nàìjíríà wa ìyọ́ Ọlọ́run ló lè yọ wá àìmọye ọmọ òun mi tó ní talent gidi bí kò ṣe plane kò ṣe toy kò ṣe kíní kan ọ̀hún ní post ẹ̀ àwọn tó bá sọ̀rọ̀ wèrè ni social media wa máa ń post láwọn àwọn celebrity wa máa ń post ẹ rẹ expect pé kí nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ ọ̀gbẹ́ni yìí èlé kọ̀ṣẹ́ mọ́ òtítà yìí máa fi parẹ́ o torí ẹni tẹ́ fẹ́ lọ mú sọ́dọ̀ ẹ̀ ó sínú ẹ̀ nínú lọ́lọ́ ẹni tó fẹ́ lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ kẹ́ yóò lọ sún lọ́lọ́ ẹ wá expect pé kí ẹ̀ máa control ẹ̀ tó ti lọ sún lọ́lọ́ ẹ gbé sí dédé làkàyà akéde tí ń lọ tiẹ̀.